lovers all over the world. Thanks for watching our YouTube channel. Ẹ bá ṣe ń darapọ̀ mọ́ wa ẹ jọ̀ọ́ ẹ má gbàgbé láti bá wa subscribe ẹ dẹ̀ má gbàgbé láti bá wa like. Nǹkan tá a fẹ́ discuss lénìí. Mi ì mọ nǹkan tó máa ń ṣe àwa obìnrin. Ọkùnrin lèmi, má jẹ́ kí n pera mi ní kí n má sọ pé àwa obìnrin. Mi ì mọ nǹkan tó máa ń ṣe àwa obìnrin ìsìn. Ẹni tẹ́yìn bá ti pè ní X ó ti da X nìyẹn. Mi ì tún rí value, mi ì rí importance, mi ì rí ìwúlò because kò sí reason fún ìwọ ìyàwó ilé tó o bá ti marry tó ti wà happily marry tó tún wá ń sọ wípé X ẹni lágbájá X ẹni tàmẹ̀dò tó ń tún pè tó ní kó máa send owó sí ẹ tó ní kó máa send káàdì sí ẹ. From there a máa di pé ẹ máa pera yín, ó máa introduce ẹ sí àwọn nǹkan tí ò tọ́ tó yẹ kó o ṣe nínú marriage, a máa invite ẹ sóde. From there nǹkan míì á wọ̀ ẹ máa ní X ní X ní. Èmi ò mọ nǹkan tó máa ń ṣàwọn obìnrin ìsìn bẹ́ẹ̀. Kó o gbájúmọ́ nǹkan tí ó kàn ẹ́ nílé ọkọ ẹ wàá máa sọ pé X. Mi ò rí meaning pé bóyá X ní lágbájá X ní tàmẹ̀dò tí o bá ti fẹ́ da marriage ẹrú because most of àwọn obìnrin wọ́n ń ṣe bẹ́ẹ̀ lọ́pọ̀lọpọ̀ tí ó dẹ̀ yẹ kó rí bẹ́ẹ̀. Bẹ́ẹ̀ ni wọ́n ti sọ pé X kan kìnìkan from there á di pé wọ́n yanra wọn lálẹ́ tí ó dẹ̀ bójúmu tí ò tọ́ ni. From there ọkọ ilé á get ọkọ ilé bá dẹ̀ ti get kò sí nǹkan míì ju pé kó lé ẹ síta lọ. So o fi ọwọ́ ara ẹ o fi ṣe rẹ nìyẹn. Ẹ jọ̀ọ́ ẹ̀yin tẹ́ bá ṣe ń darapọ̀ mọ́ channel wa ẹ má gbàgbé láti bá wa subscribe, láti bá wa like, láti bá wa comment. We love you all. Ẹ lè bá wa share àwọn fídíòsì wa náà. Thanks for watching.